báyìí ó là kí ara lé èrò wa òun náà là kí èrò ọ̀nà tó bá ti wá tọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta tá a ti ríra ẹni mọ́ ẹkú àti òun náà là kíra ẹni bóò ní o ẹkú ilé ẹkú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹkú ọjọ́ gbọrọ bí ọwọ́ aṣọ ẹnìkan ní ṣó ti yá gbọrọ ni ẹ rántí ìgbà tá a pàdé kẹ́yìn lórí ètò ni ó ti pọ́jọ́ méjì mẹ́ta kan náà ẹ̀ẹ́dẹ̀ òdùbí ṣàlàáfíà lẹ́wà àlàáfíà nìyá akọ́mọlédè yín náà wà o gẹ́gẹ́ bí mo ṣe wá wà lálàáfíà èmi náà gbàgbọ́ wípé àlàáfíà ni ẹ̀yin tèmi náà wà lẹ́ẹ̀kan sí ẹ̀kú ilé mo wá kí yín pé ẹ káàbọ̀ sórí ètò àkọ́mọlédè rèmídò bẹ́ẹ̀ ni lórí ètò yìí níkànnì Western Spring Television ìkànnì àádọ́wàá lórí Star Times níbi tí a ti máa láǹfààní láti ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tó jẹ mọ́ ìran Yorùbá bẹ̀rẹ̀ látòrí èdè wọn gẹ́gẹ́ bí orúkọ ètò yìí à ń kọ́ ọmọ ní èdè wọn àṣà wọn ìwà wọn ọ̀rọ̀ wọn ìwọṣọ oúnjẹ gbogbo nǹkan tó jẹ mọ́ ẹ̀yà Yorùbá òun náà ni a máa ń ṣe bẹ́ẹ̀ tí a máa ń gbéyẹ̀wò lórí ètò yìí ó wá jẹ́ ètò tó jẹ́ pé ó kún fọ́fọ́ fún onírúurú ọgbọ́n ìmọ̀ àti òye láti tún ṣe àlékún ìmọ̀ tẹ́ ní nípa ìran Yorùbá lóko Ọlọ́run ọba náà lájọ wá ń kíra wa wípé ẹ káàbọ̀ sórí ètò lónìí lóko gbogbo àwọn sọmọgbé àfẹ́rí tẹ́ẹ̀rí ṣùgbọ́n tá a jọ ń ṣiṣẹ́ tẹ́yìn lórí wò lórí móhùnmáwòrán yín lórí ètò yìí ẹ̀ náà lájọ ń kíra wa àtẹ̀yìn pàápàá torí pé yìí wò ó ńlá wa ṣe é ṣe torí páwa náà sì ṣe àyín lẹ́yìn fi ń darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ sórí ètò àkọ́mọlédè lẹ́ẹ̀kan sí lórí ètò rèmídò fún ti tòní gẹ́gẹ́ bí ìṣe wa àárín bá a ṣe mọ́ rìn àtọ̀ bá a ṣe mọ́ tọ̀ ẹ̀yin ló tún gbádùn rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn rẹ̀ ṣe tí wàá rí tòní àlékún kan yóò tún wá gùn gbọ́ngbọ́n òtún kan sí yóò lé igba kan ju ọ̀rìn lọ Folúṣọ́ aya Olúwagbémiga yáàjọ pèdèpèdè yá àkọ́mọlédè yín ló ń kí yín pé ẹ káàbọ̀ sórí ètò àkọ́mọlédè lẹ́ẹ̀kan sí ẹ má wàá gbàgbé ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe láǹfààní àti mọ wò mí ketekete yìí ẹ tún mọ lọ sáwọn ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ wa lórí Facebook lórí Twitter lórí Instagram lórí YouTube kọ́kọ́rọ́ kan ṣoṣo náà lẹ́sìn fi sílẹ̀kùn o kọ́kọ́rọ́ ló dàbí ọ̀rọ̀ ìṣe nínú gbogbo gbólóhùn tó fún nítumọ̀ ní at Western Spring Television tẹ́ ẹ bá ti tẹ̀ sójú ẹ̀ gbàgede ètò yìí ńlẹ̀ ẹ̀jà sí ẹ fèrè ọkàn yín síbẹ̀ ẹ tún wá pín ìfẹ́ lòmí iṣẹ́ wá rójú YouTube wa ẹ subscribe o torí àwo tẹ́ rí onígbàwọ̀ onígbọ̀wọ́ bẹ́ẹ̀ ni báwo bá gbáwo nígbọ̀wọ́ àwo atẹ́ àwo afàyà pẹrẹpẹ kódà gan tẹ́ ẹ bá rí ọ̀gbẹ̀rì méjì gan tí èsàwò gan wọn a máa gbéra wọn nígbọ̀wọ́ ìyìn lẹ́fi lè gbé wa nígbọ̀wọ́ nígbà tí ẹ bá subscribe sójú òpó YouTube wa at Western Spring Television láláì wá dènà pẹnu torí pé wíníwíní ojú aago ò ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nù lórí ètò lónìí a tún mú nǹkan tuntun wá ọbẹ̀ ìròyìn ọ̀hún jiná dáadáa kódà bó ṣe yan lẹ fẹ́ fi jẹ ó dúró re bó ṣọkà lẹ fẹ́ fi kómì ó ṣe déédéé kódà bó ṣe ẹ̀kọ́ inú ewé lẹ fi wọ́ kó jẹ ẹ̀kọ́ tútù gan déédéé ara náà ló ṣe ọbẹ̀ ń jiná rè lónìí lẹ́yìn tí mo bá ti kí yín tán báyìí gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀mọ̀ pa máa lọ sí abala àbọ̀rọ̀ níbi tí a ti tún bomi ọgbọ́n mu lẹ́yìn yẹn tẹ́ bá wá padà dé a wà sórí tábìlì kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìyá àkọ́mọlédè àmọ́ ṣáájú ohun gbogbo mo ṣe ẹ̀dórí ètò ní aṣẹ̀mẹ́yẹ bọ̀ lápò ni ẹ̀yin náà ẹ farabalẹ̀ ẹ tún jókòó yín jó ẹ jókòó kàlẹ̀ tó owó tọmọ tààrà láàfíà àtàìkú ti ṣe baálẹ̀ gbogbo rọ̀ ìyá àkọ́mọlédè ń bọ̀ wá.